jẹ́ kí ayé mọ̀ pé ó ń sọjọ́ ìbí rẹ̀ ta ní Afọlákẹ́ Òṣódùn kẹ́ owó dùn ni o. Afọlákẹ́ tó ṣá proper arẹwà lóbìnrin ò ní mo ń wí London ló wà ìyá àwọn ọmọ alálùbáríkà. Fèyíbọ́lá àti Làbákẹ́ ló ní kí ẹ wọ́n ní tọdún tó ń bọ̀ aṣojú ẹ̀mí rẹ̀. ọlọ́jọ́ ìbí yọ máa jó òní lọ́jọ́ ayọ̀ rẹ̀ ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀. ọlọ́jọ́ ìbí yọ máa jó òní lọ́jọ́ ayọ̀ rẹ̀ ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀. gbogbo igi ló ń wọ́wé ìrókò wọ́wé àti wọ́wé ọ̀pẹ dọ̀rùn ọmọ Sódùn kẹ́ máa yọ ó yá. ọlọ́jọ́ ìbí yọ máa jó òní lọ́jọ́ ayọ̀ rẹ̀ ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ o. láti kékeré owó dùn ní tó fi dàgbà o àánú lórí gbà o Afọlákẹ́ máa yọ ó tún yá. ọlọ́jọ́ ìbí yọ máa jó onílọ́jọ́ ayọ̀ rẹ̀ ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ o. òkú ọmọ sẹ́rí àtàtà nání kí n máa kíyọ wọn lọ́gàá alálùbáríkà lọ jẹ́ ijó yá máa yọ gbé bọ́dì. ọlọ́jọ́ ìbí yọ máa jó onílọ́jọ́ ayọ̀ rẹ̀ ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ o. Fèyí ló ní Mákíyẹ Bọ́lá láti Germany Làbákẹ́ ní gbọdún ọdún kan ní ọlọ́jọ́ ìbí àmì rẹ̀ dá ó yá. ọlọ́jọ́ ìbí yọ máa jó onílọ́jọ́ ayọ̀ rẹ̀ ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀. Afọlákẹ́ ó yá wọn sákiri sájàjà nítorí ìwọ nìkan. bàbá lé ní bá ò bàbá ní ìwọ̀n làbá ní sọ̀tà mọ́. wọ́n sákiri sájàjà nítorí ìwọ nìkan. bàbá lé ní bá ò bàbá ní Fọlákẹ́ ìwọ̀n làbá ní sọ̀tà mọ́. ó yá máyọ̀ ó lórí Olúmọ máyọ̀ ó lórí Olúmọ. Afọlákẹ́ Òṣódùn ní ló jẹ́ kí n sáré sọ wípé ó yá ẹ̀yin ọmọ Olúmọ gbogbo ẹgbà ẹ̀wò yàyà ẹ̀yin ọmọ Olúmọ kílẹ̀ wí. àwọn ọmọ Olúmọ àwọn ẹgbà tí ó yàyà àwọn ọmọ Olúmọ. Fèyí òun Làbákẹ́ pẹ̀lú Bọ́lá ní Germany ló sọ sí mi létí kẹ́lẹ́kẹ́lẹ́ ló ní kí n sáré sọ wípé ọmọ Kéta ò ṣe bàtà yó wọ́n má sojóró. ọmọ Kéta ò ṣe bàtà yó wọ́n má sojóró. ọmọ Kéta ò ṣe bàtà yó wọ́n má sojóró. Fọlákẹ́ Òṣódùn kẹ́ owó dùn ní o ọmọ ọlọ́jọ́ ìbí ṣé wọ́n ní ń bá wí. London ló wà tó ti ń pawó wálé o láṣẹ Ọlọ́run ọba ò ní sì ṣe sàmí ẹ̀. ìyá ọ̀fẹ́ Olúwa la bí o ìyá Olúwa pẹ̀lú mi ìyá Olúwa tì mí lẹ́yìn. ọ̀yá congratulation mọ́ mú jọjọ́ kọ́ gbé bọ́dì lọ́pọ̀ yanturu. òní tí ń ṣe ọjọ́ 23 on the 23rd of December ńlọ́jọ́ ìbí rẹ̀ congratulation mọ́ mú jọjọ́ ọ̀yá jájọ gbé bọ́dì lọ́pọ̀. Fèyí ló pè mí o àti Bọ́lá ní Germany bákan náà àti Làbákẹ́ wọ́n ní agbẹ́dẹ̀gbẹ́yọ̀ nítorí ọ̀gá wa tàtà tó fẹ́ wa dénú ọ̀gá tó ń gbàdúrà kọ́mọṣẹ́ kó tún soríire náà bí òun ìní Fọlákẹ́ Òṣódùn ní ọ̀yá ẹ bá wa pariwo ẹ̀ lọ́rọ̀. ọmọ ọlọ́jọ́ ìbí o àwọn ọmọọṣẹ́ rẹ̀ mọ rírì wọ́n dúpẹ́ o wọ́n ní ọ̀gá alálùbáríkà lọ́mọ jẹ́ wọ́n ní bá wọn pariwo ẹ̀ lọ́rọ̀ tantan kí n dúpẹ́ lọ́wọ́ ọmọ ọlọ́jọ́ ìbí pé bọ́ọ̀ bá ṣe yìí tán wá sẹ̀mí. ọmọ ọlọ́jọ́ ìbí o Fọlákẹ́ ọmọ Òṣódùn kẹ́ o ìyá alálùbáríkà tó bí ọmọ alálùbáríkà sáyé ìyá àfẹ́ Olúwa la bí ìyá Olúwa pẹ̀lú mi màmá Olúwa tì mí lẹ́yìn ọ̀yá jẹ́ ń wá tọ́ra kánmọ́rẹ́lẹ́ bàbá rẹ̀ ọmọ Ẹ̀gbá Aláké o Ẹ̀gbá Alísàbí ọmọ gbòǹgbò àkàlà ọmọ erinjogún ọlá ọmọ òsílẹ̀kùn palẹ̀kùndé ìwọ lọ́mọ àrídìí ògo lójú ogun ọmọ àròyìn ogun bara fágbẹ̀ kò sóhun tí wọ́n ń ṣe ní Mẹ́kà tí wọn ò kí ṣe lẹ́gbàá Aláké o wọ́n bí Ọláké ogbó lẹ́nu bí ajata wọ́n bí onígbàgbúra ogbó lóhùn bí ọ̀jẹ̀. ọmọ Òṣódùn kẹ́ o ọmọ Kéta ìgaran mẹ́wàá ṣé wọ́n ní ké sí o kọ́ ọmọ gbàgbé pé ilé ìyálàgbà ilé bàbá ọmọ làkóso ọmọ ọ̀yá jẹ́ ń wá tara kánmọ́rẹ́ ilé mọ̀mọ́ rẹ ọmọ ọlọ́jọ́ ìbí ṣé wọ́n ní pé ilé sàtúnlé mọ̀mọ́ rẹ iye tó bí ọlọ́mọ ọmọ Ìjẹ̀ṣà Módù apẹ̀nàdà ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ ìran ìyá rẹ òrídìí ìsáná ilé lẹ́rú ọwá ti múná roko ìran Ìjẹ̀ṣà nísìn tòlótòló ẹrú bàbá yín ní sin pẹ́pẹ́yẹ. ọmọ ọlọ́jọ́ ìbí o ọmọ wa ọmọ ẹkùn tí ń jẹ lọ́wọ́ tí ń béèrè òmí ni wọ́n kí màmá rẹ̀. ọgbọ́n bó o bá ṣèyí tá o ṣẹ̀mí sí àṣèyí sàmọ́dún igba ọdún kan ní long life and prosperity lọ́pọ̀. Fọlákẹ́ ọlọ́jọ́ ìbí ijó ọpẹ́ rẹ̀ dáná ọbẹ̀ rẹ̀ kò jíjó tèsí dànù ìjẹ́ lọ́dún èyí kọ́ mọ́wọ́ ijó gẹ́gẹ́. ọlọ́jọ́ ìbí
ijó ọpẹ́ rẹ̀ dáná ọbẹ̀rẹ̀ kó jíjó tẹ̀sí dànù ìjẹ́ lọ́dún èyí ọmọwọ́ ijó gẹ́gẹ́. ọ̀yá ta ló ní kí yẹ aláwọ̀ ọmọ sẹ́rẹ̀ dẹ̀ ló pè mí fèyí ní kí yẹ ọgbọ́ Bọ́lá gan-an ògbẹ́yìn Làbákẹ́ láti Nàìjíríà gbogbo bọ́lọ́jọ́ ìbí yọ̀ ìgbà ọdún kan ní ọ̀yá ọlọ́jọ́ ìbí ijó ọpẹ́ rẹ̀ dáná ọbẹ̀rẹ̀ kó jíjó tẹ̀sí dànù ọmọwọ́ ijó gẹ́gẹ́. ọlọ́jọ́ ìbí ijó ọpẹ́ rẹ̀ dáná ọbẹ̀rẹ̀ kó jíjó tẹ̀sí dànù ọmọwọ́ ijó gẹ́gẹ́.